mo dáràn o. So ẹ̀yin lẹ wá ń di ọ̀rọ̀ yìí, ẹ̀yin Christian lẹ wá ń di ọ̀rọ̀ yìí, àwọn èèyàn tó ń jí gbé lọ́yọ̀ state àti ní kíní. So ọdún náà wá tiẹ̀ mú tẹ́tẹ́lẹ̀ wípé gbogbo àwọn Boko Haram bandits tó ń da ìlú wa lọ́ọ̀yà mọ̀ yìí pé kò ní í ṣe pẹ̀lú Islam, kò sí nǹkan tó kan Islam pẹ̀lú àwọn ajínigbé yẹn. So propaganda lásán ni gbogbo wàhálà tẹ́yìn ní orí social media. Ṣùgbọ́n eléyìí tó wá já mi lẹ́nu ni pé news tá a ṣe rí sìn òun ni wípé wọ́n ti kọ́ máa yí wáyé pé àwọn ẹni tó ń jiyàn gbé àwọn bandits àwọn tó Boko Haram tó jiyàn pé àwọn pastors àwọn ló wà ń di ẹ̀, àwọn ló ń ṣe kí ni o, wọ́n ti gbá wọn mú. Kó tẹ̀ máa má gbé látẹ̀lú mi, ẹ wo fídíò yìí nítorí sílẹ̀ ní irọ́ là ń pa. Look at this video, watch this video. With the Oyo State kidnapping investigation. Ha! The Oyo State security forces say that they have arrested a local pastor suspected of serving as a key logistics supplier to the armed groups responsible for the mass abduction of school children and teachers in Orire local government area. The pastor is alleged to have provided weapons, ammunition, drugs, vehicles, and operation gear to the bandits, with his clerical status reportedly helping him pass through checkpoints undetected. Security agencies are withholding the pastor's full name and church pending further operations to avoid compromising ongoing rescue efforts. I mean, this arrest, Rufai, if confirmed, goes to the heart of a question Nigerians have been asking since the abduction began. How are these bandits, terrorists, being supplied and supported? Now, a local pastor may be part of the answer, but we must be clear. This alleged criminality is not representative of any religion, but is a sobering reminder that the network enabling Nigeria's insecurity has many faces, and some of them may be hiding in plain sight. I want to tie in the story before I talk to you. Fufi doesn't bother the video because I will tell you that every day my post there, I don't care. So ẹ̀yin lẹ ń wà ìbàjẹ́ ẹ tún máa blame lórí ẹlòmíì. Because the body gbogbo tó ṣẹlẹ̀ àti pàrọ̀ láti jọ ìpè kò sí nǹkan tó kan mùsùlùmí tó ní ṣe pẹ̀lú mùsùlùmí àti àwọn Boko Haram àbí bandit. Propaganda lásán gbogbo àwọn kìnìyàn wọ́n ń lò wọ́n ni, which is our government àti àwọn tó jẹ́ foreigners àwọn ló ń lò wọ́n láti tarnish image Islam tàbí tí mú different ẹ̀rí wa. Ṣùgbọ́n à ń sọ ilé ìyá àsọ ní sọ pé ká fi kórìíra yín Christian àbí ká fi ṣe kíni à ń sọ kẹ́lẹ̀ mọ̀ so that hatred tẹ̀ ń kó tẹ̀ ń fi sí wa lára yẹn kẹ́lẹ̀ mọ̀ wípé kẹ́ mọ̀ bí tẹ́ máa kọjú hatred yín yẹn sí kí wà lábàlẹ̀ máa ṣẹlẹ̀ láàrin mùsùlùmí àti Christian olúfà tí Yorùbá fi ń jáde kò sí pé yà kàn máa bọ́ sọ̀nà kàn máa búkú irọ́ à ń ṣàlàyé gbogbo kí ni kò wá ṣùgbọ́n ìpàdé ń parí ṣàlàyé tó ìpè èébú náà lẹ́ ń gbé wá ṣẹ́ tó ti yé ṣùgbọ́n àti wá ń rí ẹ fún wa ní fídíò àfa kan o ìmáàmù kan o tí wọ́n ti gbá múláyò táwọn Boko Haram ti bẹ̀rẹ̀ tó ń sọ pé ìmáàmù lágbájá ibà lélẹ́yìí o àbí lídà mọ́sì kan lélẹ́yìí o àárín pásítọ̀ lóríṣiríṣi o ẹ má gbàgbé ti Plateau ṣẹlẹ̀ ti Plateau tó ṣẹlẹ̀ òun rèé o ṣẹ́ẹ̀tì ló Plateau tó ṣẹlẹ̀ yìí ṣe ọ̀gá àwọn ẹ̀fẹ̀ ìfọ̀dà ni wọ́n gbá mú táìmù táwọn Boko Haram bandits wá sí bẹ́ẹ̀ náà ni o tí wọ́n lọ tán wíìkì that same week òun ni wọ́n gbá àwọn referent father mú tí wọ́n bá AK-47 àti different gun lọ́wọ́ wọn kí ni AK-47 wà lọ́wọ́ àwọn pastors tọ̀yọ́ state látúndì yìí o òun tún gbá mú ìwà àwọn pastors kí ni ìbọn bẹ́ lọ kí ni ìbọn wà lọ́wọ́ kí ni wọ́n fi ìbọn ṣe káṣẹ̀ tó kọ́ fẹ́ fi defend ara wọn ni pé torí ṣe wọn ni the right to defend ṣé wọ́n gba license ìlú tí o bá ṣe òfin ẹ̀sìn òṣìbẹ́ ṣe lẹ́tọ̀ọ́ láti ní ìbọn ní under ní Nàìjíríà kí civilian máa ní ìbọn without collecting license ẹ̀yin ẹ máa wọ òfò ẹ máa wọ àgbákò ẹ tún máa blame lórí ẹlòmíì ẹ̀yin ní gbogbo ìwà òfò pátá ìwà àgbákò pátá atrocity burúkú ó wà yín lọ́wọ́ ẹ tún máa gbé lórí ẹlòmíì àárín referee father ẹ̀yin láwọn church tó bí mo post kan náà lánàá tó lórí burúkú ọmọ ìsíkẹ́ ọmọ àgbákò yẹn tó náà ṣe fídíò tó sọ yìí pé nǹkan tí wọ́n ṣe àwọn gbá àwọn kidnapper mú gbogbo àwọn kidnapper yẹn they are Christians àtàwọn ẹlẹ́bọ yẹn àwọn olórí burúkú yẹn wọ́n gbá mú ẹlẹ́bọ àtàwọn Christian ló wà bẹ́ẹ̀ mo wá ṣe fídíò lórí ẹ̀ wọ́n á play fídíò yẹn bọ́lá wọn ti sọ wọn àti Christian bandit ẹ̀gbọ́n tí sìkẹ́ fi reply èsìkẹ́ sọ pé they are just Christian by name torí pé àwọn tó bá ti ráwọn yẹn tó bá ti jẹ́ tó bá ti wà burúkú tó bá ti wà ọ̀daràn tó bá jẹ́ Christian so ẹ máa sọ pé they are not really Christian by name náà ṣùgbọ́n tí mùsùlùmí bá wà burúkú you don't care so any muslim tó bá ti jẹ́ pé muslim ní orúkọ ẹ̀ tó bá ti jẹ́ orúkọ mùsùlùmí ló ń jẹ́ tó bá ti wà burúkú báyẹn you don't want to know whether he's a real muslim or muslim by name mùsùlùmí ni àbí ṣùgbọ́n bá tó di Christian ẹ sọ pé Christian by name ni pé kò ń ṣe practice Christian olórí ibú ni gbogbo yín o ẹ̀yin pé ẹ wá sọ fún mi pé abẹ́ kí ìfẹ́ ó jọba kí peace lè wà ṣé ìwà tí peace máa fi wà lẹ́wù yìí ṣé ìwà tí peace máa fi wà lẹ́wù yìí ẹ máa gún yàn lábẹ́rẹ́ ẹ gún yàn lọ́bẹ̀ẹ́ wá ní kẹ́ni ẹ máa sọ̀rọ̀ kó dákẹ́ so possible ṣá ẹ gún mi lábẹ́rẹ́ ẹ ń gún yàn ní ọ̀bẹ ẹ ń ṣe gbogbo nǹkan fún yàn wá ní kẹ́ni ẹ dákẹ́ kó máa wòran ẹ̀yin lẹ́ ń wà burúkú ẹ̀yin lẹ́ ń wà àgbákọ̀ọ́bẹ lọ́wọ́ yìí ẹ̀rẹ̀ tí máa bílẹ̀ lórí ẹlòmíì tábà wá rí àtàbà sọ̀rọ̀ ẹ̀ tí máa ní àwọn tó ti dé o àtọ̀ fún yín kó alágbàkọ̀ ni wọn àti sọ fún yín pé kíní kan ni wọn o wàláyà tẹ ẹ bá lọ túbá lọ́wọ́ ilé bábà ikú ẹ máa jẹ yálà yẹjà o
ẹyẹ tó sọ fún mi ìṣẹ̀tẹ̀ máa sọ inú sàárè ẹ̀yin nìkan lè máa wà nínú sàárè o ìyá òde bá yín sínú sàárè bàbá òde bá yín sínú sàárè ẹ̀yin àti iṣẹ́ olóore tẹ́ bá ṣe lẹ́ẹ̀májọ wà nínú sàárè whether you believe or not tó bá wò yẹ believe tó bá wò yẹ má believe ìyanu sàárè ó rí ẹ̀ lọ túbà kẹ́ wà gidi humanity tẹ̀ sọ yẹn tẹ́ bá kú humanity jọ yín lógún ó yẹ kí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nàìjíríà yẹ kó jọ kọ̀ sáì wà ní kẹ́tẹ̀ ẹ̀kọ́ gbé religion ṣẹgbẹ́ kan mi tó kẹ́ wá ṣe religion yìí o kẹ́ gbé lákàyè yìí sọ̀rọ̀ pé ṣé religion ní nǹkan tó ṣẹlẹ̀ yìí pastors kan náà ṣe ohun tẹ̀ tó sọ òótọ́ apostle Sulaiman mo tún post yẹn náà àwọn kan sọ wípé is your pastor not my pastor torí pé ẹ̀ tó sọ òdodo ẹ̀ tó sọ pé ẹ̀ tún gbà yẹn náà irú èyí wo ni yín náà irú lákàyè wo ló bẹ lórí yín náà kí nìkan tẹ́ fẹ́ gain nípa wà burúkú tẹ́ ń wò kí nìkan tẹ́ fẹ́ gain ọ̀dọ́ náà lẹ́yìn pípù yìí o